ọ́fíìsì ọlọ́pàá lọ́wọ́ náà ọlọ́pàá. Mo kí ìyálóde tilẹ̀ Ọ̀fà. Ẹ bá pé ó fún àwọn kan àwọn àjòyè ọlọ́pàá ní kí. Àjòyè ọlọ́pàá náà. Tí bá tún káwọn olóṣèlú tuntun ìyálóde kí. Méjì ní tiẹ̀ bì. Mo wá kí Chief Akínrógun. JS Ọláwọyí. Tí bàbá wa ń jẹ́ àkọ́kọ́ Chief Aṣíwájú of Offa. Alákọ̀ọ́kọ́. Now jòkó ìyálóde kò sí problem. Akápá òde yìí. Mo kí ìyálóde àti bàbá lọ́jà àwọn tó lọ ń fò ní sọ lóko tó dáa. A kí ìyálóde torobìnrin mójútọ́jà obìnrin lẹ́kùnlé ọjà títà. Nígbà táyé ní bóti náà rí lọkùnrin ń tà sára ni wọ́n ń ta nǹkan. Obìnrin ní ìtajà akíyọ òkùnṣẹ́ akí bàbá lọ́jà. Àwọn kí distinguished senator Ọ̀tọ̀rọ̀fí Adébáyọ̀ Ibrahim. Ó ti dá. Ǹjẹ́ ilé má ṣe nù. Mo kí ọ̀rẹ́bù wa Abdulsamad Danlad. Abdulkudus Olùkudus ló ń jẹ́. Mo kí ẹgbẹ́sẹ̀ àtàjẹ́ àwọn ọmọdé ní ọkọ. Bá àgbà ìgbàrú ọlá. Ọ̀rọ̀ Hassan Oyeleke. Mo kí ọmọ ọba ọ̀nàdọ́bù wa Saheed Kókúọlá. Ọ̀rẹ́ ẹ̀dàjà ọlọ́pàá àgbò. Ó ti dá wá o. Ó ti dá. Mo kí ọ̀rẹ́bù wa tó fún ọ̀kan náà. Ọ̀rẹ́bù Ismail Tijani. Tí mo fi ní. Tí mo fi ní ká bàtà sọ̀kan nìyẹn. Tójú mi lè ra máa rí Ọ̀rẹ́bù Tijani. Mo kí Ọ̀rẹ́bù Nùpọ̀ Salahudeen. Ẹ̀yúkú. Ọmọ àdúgbò. Mo kí wọn. Mo kí Ọ̀rẹ́bù Àdẹ́tọ̀. Mo kí Ọ̀rẹ́bù Mariam Adéníra. Mo kí Ọ̀rẹ́bù Tẹ̀sí Sani Abẹ́balógun. Mo kẹ́kọ̀ọ́ wá sí Àjíbọ́lá. Mo wá kí Ọ̀rẹ́bù wa tí wọ́n ṣe tí a ti jẹ́ ọ̀gbọ́n local government rí. Ẹ gbọ́dọ̀ adá báyìí. Tẹ̀tọ́ wá jẹ́ ìyálòdè fún Ọ̀fà náà. Mo gbé ìyá ọ̀fọ̀lọ́sọdé Àdìsá. Mo kì í o. Ẹni tí ìbá tí kì í ẹ̀sọ́ o. Mo kí ọ̀rọ̀ ìbùsọ̀ lókèjì. Mo
Abdul Afos Moki Bando Nikrullah Nibi Nikrullah Ayodade Kábíyèsí ẹ wá farabalẹ̀ gbogbo yín ni wọ́n mọ̀ ìwọ́n tó bá pa iwọ́ bì ń da ọgbà mú nígboro. Níbi tí ti fi ọ̀rọ̀ hànákà rẹ̀ kẹ́yà farabalẹ̀ ọlọ́pàá pẹ̀lú orí ìjòkó báyìí gbogbo ẹ̀jẹ̀ ń tà nígbà mú ni mo mọ̀ ọ̀kọ̀ọ̀kan ní ìhè yín. Mo kí bàbá wa fàájì àwọn olólùfẹ́ yìí náà gbé àfàájì. Kábíyèsí lídà mo kí lídà wa. Mo kí ẹ̀rọ Mahmood Ajétúndé Ajéǹde. Kábíyèsí kí la wá ṣe ń bí gan ìyálọ́jà bí kìíní tí o bá kó kúta máa ń dá ẹgbẹ̀ mi. Lẹ́dí àsìkò mo ti táìmù ara mi bàtà àsìkò kẹ̀lú kábíyèsí ẹ̀dẹ́kọ̀ yìí náà máa kọ̀ níjẹ̀ mi ńlọ́nu. Gbogbo àwọn tẹ́ ń pa o ń lu pọ́npọ́n owó tẹ́ fẹ́ kí n pa fún inú ẹ máa pa. Kábíyèsí àdúrà làwọn ṣe pé ọjọ́ owó dé pé kí ni jàmbá. 65 àbí ẹjọ́ àdúrà làwọn ṣe ń bí. Bàbá àgbà lọ́fà á ti ṣàdúrà ní ìsìn ó kàn lọ bàbá yẹn ọkùnrin. Kábíyèsí àwọn ọmọ yẹn sì ní nínú Owode kò sáàyè tí wọ́n ti máa ṣe mítìnì àpapọ̀. Gbangba ta là máa dúró àwọn sì nílẹ̀ tí wọ́n fẹ́ kọ́ họ́ọ̀lù sí. Àwọn lè fẹ́ ṣe mítìnì àwọn fẹ́ kọ́ gbẹ̀gẹ̀. Ìyálọ́jà mi ni a máa wò wọ́n lọ bẹ̀ mí iṣẹ́ rẹ̀ sì ní dẹ́hùn. Wọ́n fẹ́ kọ́ gbẹ̀gẹ̀ tí wọ́n ti máa ṣe mítìnì. Àbá kan ṣe bí aáwọ̀ wọ́n fẹ́ bá parí ẹ kò ní jẹ́ nínú oòrùn tó ti máa lára wọn ní sùn lágbárí. Afẹ́kọ̀ọ́ kó dáa kó ní èsì kó ní gbogbo ẹ̀. Kábíyèsí gánà ẹsẹ̀ wá láti wá àdírẹ́sì àwọn olóyè inú ọjà. Kò ní jẹ́ títà máa dúró gbangba àtàtúwà dọ́mọ̀rẹ́ àbúrò lórí bí ẹni tí nǹkan ṣe. Èmi bá ti wá pàdé ìjà ń bìtẹ̀ pé nìkan la họ́ mọ́. Àá sì kówó jọ rẹ. Ẹ̀yin tí a jòkó kẹ́lẹ́ máa ń tà kára bọ̀. Gbọ̀ngàn náà sì ní wọ́n lọ́wọ́ tí ó parí ẹ̀ ní ráńpẹ́ bí bóde ṣe rí báyìí owó tí ó parí ẹ̀ 40 million naira ni. Alẹ́rẹ́ni tí ó bá kọ gan níbi ẹ̀gbàgbé ẹ̀ owó ń bẹ lápò àwọn èèyàn. Ṣéyìndínlá a'udhu billahi. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Kábíyèsí ní sẹ́jú gẹ́gẹ́ tó sàkànṣe àdúrà. Wa idha sa'alaka ibadi anni. Gbogbo ọ̀tá wa ní ẹni náà. Sọ bẹ́ẹ̀ dáadáa. Fa inni qaribun. Gbogbo àwọn tá a gbá kò tí. Àwọn tá a gbé búdíńtìà. Àtàwọn tá a tiẹ̀ lérò pé a fẹ́ dìbò. Èmi ló ran Ọlọ́run ọba kí ló ran Ọlọ́run. Wa idha sa'alaka ibadi anni. Ibadi anni. Bàbá mi ọlọ́fà. Inni qarib. Kábíyèsí ọlọ́fà. Agbára èèyàn kì í gbà.
Agbára yẹn gbà. Gbogbo ìyá tẹ jòkó bàbá tẹ fẹ́ gbàkótì. Ṣàrà tí wọ́n ẹlẹ́tàjẹ ni wọ́n lọ nìkan ní olè tẹ̀yìn jẹ. وإذا سألك عبادي عني. Nínú olóṣèlú kò sí loyalist. Ìbá máa bẹ ni kéèyàn ti tò lágùdá kó sì máa rà á kò láàyè tó wà. Ọ̀tọ̀ ní níṣà tó gbé kò lé wọ́n kọ̀ rọ́ọ̀tì tó dáa máa ṣe nǹkan míì lójú ẹsẹ̀ lójú pààyàn wọ́n sì ń ṣe nǹkan míì mo tẹ́ ẹ̀ tó lówó fi ń dalẹ̀ náà tẹ́ ẹ̀ kó ká tí ò tí ì lówó ò ní dalẹ̀. àbí náà kùtà kó ti ṣẹlẹ̀. Tí wọ́n fún ẹlòmíì ní 1 million kó lé ó sì dábẹ̀ ní 10 million ó ní mo padà bí mo dẹ́rù o. Bàbá Délé jẹ́ àmọ́ ẹ̀ka owó nìwọ náà wà lọ. Kí ni solution fún tẹ́ ẹ̀ wá bẹ́ẹ̀ ṣe jòkó yìí? Ọlọ́run ẹ lọ kò sí lọ́rùn. Tí ẹ bá fún àwọn èèyàn ní 20 million kẹ́lẹ́ wọlé lè fún Ọlọ́run ní 10 million tí ìgbàdúrà yín. Mẹ́tálítì ní ń da iná àmú èyí lẹ́nu kó ló sọ yín dépò. Ó dà wá tá dìbò tá a fi wọlé kọ́ Sebastian Ọlọ́run àfi dín dáadáa. Mo láti dìbò yọ lọ́fà. Mo lè jọba lọ náà ni. Ọ̀rọ̀ tí mo sọ fún yín. Mo ní pé káàrin yóò ṣàdúrà mọ́ ẹ ti gbọ́kàn láwọn èèyàn. Bí ẹ bá dalẹ̀ wọ́n kò da sánmà. Èmi ò wá lẹ́yìn tó wọlé tí mo wò ó. Mo ti ẹ̀rọ bìnrin kan bẹ̀ gbogbo ẹ̀ tó wọlé ní pàṣẹ. Tó o bẹ bẹ́ẹ̀ náà ṣe on purpose ni wọ́n ni. Wọ́n sá ń wò ó méje lójú rẹ̀ torí mo rí ọ. Ó ti gbowó náà yíyí po. Owó bẹ yí lórí pẹ̀lú lẹ́yìn tó ti náwó kè tiẹ̀ ni ń ṣe. Kàmẹ́níọ̀ kò sáwọ̀ tí ò sí lára rẹ̀. Níwà tí bá yà ń kọ́. Ẹ jọ ọ̀rọ̀ ṣẹ́jú kan. Bàbá wa lọ́gbà. Ẹ jẹ́ àlọ́ bẹ̀ náà ká tó bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run yóò ṣe èèyàn ọ̀rọ̀ fún yín. Àti dẹ́pọ̀ yóò sí lọ́wọ́ èèyàn. Ẹnìkan ní sọ̀rọ̀ ìyàwó àtìyálé. Ẹ gbọ́dọ̀ lu ọ̀rọ̀. Sọ̀tún sọ̀sì. Ó lóun ò bá tu bìkan náà kí ó parẹ́ fún. A sì ní tu ìkayọ̀ kan lọ. Ó sì gbowó lọ́wọ́ èèyàn márùn-ún bí tó sorí ikú dé. Wọ́n sì ní tí ó tẹ mára àrán. Ẹ má tẹ̀ tẹ̀ ní jẹ́fẹ̀ lómi ò lo oko ni. Tó kò ní fẹ́ kẹ́rì níbi tó kò sí. Àdúgbò daṣọ bọ́ ní kó fi àlàbà mọ̀ rárá kó ló rẹ̀ o. Ẹ wà máa tún dàpọ̀ wa lọ tẹ ọwọ́ yìí náà ní ìrígbè. Ó ti gbowó gbénu. Tó bá yà dákú alọ́nà ọ̀run ló wà. Èmi rẹ̀ ẹ̀ ṣe fún. Mo fẹ́ ta ẹ́ńjì ni o. Ẹ lọ wá bí tí àdúrà ti dáa. Bìbá gbogbo yín lè jòkó rẹ̀, gbogbo yín la mọ̀ rí, gbogbo yín la ń kíra. Bí ìbá ṣe pé ọkàn jẹ́ nǹkan tí ìfàyà ni, níbi tí ẹ fọ́n pírọ́lẹ́mù ló yẹ kọ́kàn yóò ti fàyà. Mo kàn rọ̀ yín ní kẹ́ lọ ṣàdúrà. Wá sí ti inú lónìí, kò ní jù bá ń lọ. Sí ẹ̀yin tẹ́ ẹ pè wá. Látòrí ìyálọ́jà. Nǹkan mẹ́ta ni ẹ máa lò nínú ọjà kó sì owó bá kárí yín. Ẹ kọjú síbí. À ń bọ̀ jàpá mọ́lẹ̀. À ń sin àdán. Nínú ọjà lómi ń sin ejò. Bí o bá sí ní bẹ́ẹ̀ bá sí ejò ni ó jáde. Àwọn tí ń sin jàpá. Níjọ ọjà tó dà sí ní yín tú. Ẹlòmí ò tiẹ̀ mọ́ ìjàpá rẹ lówó. Nípa ìwo tí o ti gbé débi kíní ìwé òpin ìjàpá sínú. Ẹlòmí nígbín ẹ ti sáré kọjá kádàrá. Ẹ wá ń fọmọ yín dájọ́ lọ́dọọdún. Ẹ ń kó báwọn drivers.
Wọ́n bá gbé ìnùkún wọn lọ́kọ̀ dànù. Wọ́n bàbá àwọn tí a kó náà ti lọ borí sọ̀gbà. Jòkó ti ra yín ní ọkọ̀ pẹ̀lú oògùn ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ lọ sà. Ẹlòmíì ò gbọdọ̀ jòkó tẹni tí wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Oògùn tó dára ẹ sì tọwọ́ kọ̀. Ẹ tó jòkó tí ń ṣe táwọn ẹ̀ lọ́wọ́ bílíọ̀nù ní ṣe yáyáyá ẹ̀. Lọ́kọ̀ bá kọ táyà sókè. Dírẹ́bà tí òun ọkọ̀ wà ẹ̀yin olóògùn búlẹ̀ pọ̀. Wàlá ọ̀kadà ti dúníyà tó náà lù bí fipò ẹ̀ náà ti. Àkọ́kọ́ oògùn tẹ́ sàtẹ́ fi gbádùn àbítábìlì kọ̀dọ̀ ẹ lọ yọnu. Wà fọ́lì ọ̀pọ̀lì nìtò àlàyémàrà ti bí. Ẹ lọ yọnu síra yín. Ẹ lọ yọnu síra yín. Ẹ̀yin tí a ti dàgbà tẹ́jọ bẹ̀rẹ̀ owó dé kọ́rin ti lọ sí ọ̀gbẹ́ ẹ̀ ti gbé nǹkan ṣe ọmọ wẹrẹ tí ń rìn lọ́wọ́ ẹ má gbẹ́rù ní ọlọ́run èyí náà ti sọmọdé nínú owó dé bọ́ọ̀ bá rọ́jà náà wọ́n máa káàkiri ọ̀tọ̀ sórí fún ọmọ fún wọn ní nǹkan gbàjọ yóò dòdìdí ìjà yìí ti pọ̀ ju ẹ̀ gbàkádà àrùn ló fi wò wọ́n lọ náwó burúkú fún láàárọ̀ kùtùkùtù ó gbowó tó lọ́rọ̀ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀ àgbà tí sọ̀rọ̀ rẹ tẹ́ kẹdẹrẹ àwọn afọ̀jà àlùbárà ọjà ní tọ́ba ẹ̀kọ́ mọ́sọ̀ olófò èèyàn ẹ̀yin olórí ikú ni ẹ kìlọ̀ fúnra yín ẹjẹ́ tó fẹ́ gbé ní ó gbé rí ẹbí kálukú lọ́rùn lẹ̀ owó tó fi sóògùn káyìn náà tọ́ba fi ń tàṣà náà ọmọ rówó jẹun. Ṣé mo lè wí kejì? Wọn ò dá mi ló mọ̀. Ìgbà tẹ́ ìfẹ́ gbọ́dọ̀ lọ kí lẹ́ni wá ní owó dé fún. Ẹni kí wọ́n sọ̀rọ̀ lágbo ẹ̀yìn ọ̀dájú wọ̀nyí. Ẹ dákẹ́ ẹ dákẹ́. Ẹ jòkó ọkùnrin tó nà ọ̀rọ̀ ìwọ́n ti ń dọ́pọ̀ lọ́mí láàmú. Ní àbàrù. Wàlá kí ẹ̀mọ́ ìyàrá sáàmù àlọ́ wà ìsìnmá tán. Akéròmọ ntí àfáǹké ó léyìn ò lè rí oríire pẹ̀lú agbára gìrìgìrì. Ọlọ́run ní ń pín. Ẹlẹ́ẹ̀kejì kábíyèsí kí n láyè ké ó túbà. Àtẹ̀sílìm ẹ wá lọ gbà fúnra yín. Lágbájá Èkó kọ̀ lọ. Owó tèmi ò tí ì ra ọjà báàgì mẹ́wàá. Gbàtọ́ bá dọ̀ ń bá mi rà á bọ̀. Bẹ́ẹ̀ bá tàkìtì àwọn tó ga ká tí wọn ò rókò lọ mọ́. Ẹ fẹ́ kó sìnà lúnà. Ibo ló mọ wò ó ṣètì láyé. Tẹ́ bá lọ bá ìbò kan fẹ́ ra nǹkan ní ó wà ní ṣọ́ọ̀bù tó wà lókè lọ. Ẹnu ọ̀pẹ yóò àfóònù ẹ bá fi náírà márùn-ún lé kémi náà orí nǹkan pálá. Tẹ́ bá lè fẹ́ ra kí lọ́dọ̀ Yorùbá àdìsẹ́ nígbà tí ti ní gbogbo síìtì yẹn lórí Yorùbá ló sọ̀rọ̀. Lakinna mal arzaqu. Ẹlẹ́ẹ̀kẹta àti ìdìsàdúrà. Bẹ́ẹ̀ sì dé ní Àwùsá. Ẹlòmíì tó bá tó ju owó lè lọ. Ọjọ́ ọlọ́jà ló kó jọ. Yóò bẹ̀rẹ̀ ta yóò ṣòro owó tiẹ̀. Àwọn ẹ̀pẹ̀lẹ̀ ń dìnnàlì. Irọ́ lẹ̀ yin. Éèdì náà ni Yorùbá yóò gbowó sálọ ni. Ìkà. Bìmílíkì màlíkì. Nígbà Fúlàní nínú ọjà. Bí ìbá ṣe pé ọlọ́fà kápá tó pọ̀. Àbá ti ro dọ́tà àbá ti bẹ́ẹ̀ sá lọ. Irú ìyálọ́jà ó kéèké òun rẹ̀ há. Mo ní ọ̀yá àmọ́ mo ń gbóná nígbà tí ń di omi ká níbi ká máa kékeré ẹ̀rọ jà máa ó tó ọjà sọ́nà àpárá wa. Bàtà ẹgbẹ́ kú kí ni wá ní owó dé fún. Ẹgbẹ́ ọ̀dọ́ mọ́sálì kò sí rárá yìí. Ẹlẹ́ẹ̀kẹta tó ní òbí máa lọ bí àdúrà tẹ ẹ̀fẹ̀ wá. Ẹlẹ́ẹ̀kẹta. Tẹ̀fẹ́fẹ́ lálàáfíà. Ṣé déèkè lọ? Ó ti wọlé àti rí ẹ̀kọ́. Oya déèkè àti tẹ̀lé àti. Lakinna mal arzaqu àlọ́ wà ìsìnmá tán. Ẹ̀nà kíkà bèsì ọlọ́fà. Bìmílíkì màlíkì lábìhí láti pálíbí. Kọ́lọ̀ wọ́n sàánú wa lónìí ni. Bẹ́ẹ̀ bá gbọ́ sọ́nsọ́ méjì ò gbọ́dọ̀ fojú rí dú. Sọ́nsọ́ mẹ́ta láti fojú rí dú ìlú ọ̀rẹ́ àti ìṣẹ̀. Lakinna mal arzaqu àlọ́ wà ìsìnmá tán. Àwọn sọ́nsọ́ ṣòṣò. Bìmí
لو كانت الدنيا ṣùgbọ́n yé mi kíní kan yé mi ní kíni tọ́lọ́ ni ó sẹ́ تنال tọ́lọ́ ni ó sẹ́ o ẹni Allahu Akbar o gbogbo yín lọ sọ̀rọ̀ dàrá yín fọlọ́ ọba o. ètò المراتب ẹ lọ fún Ọlọ́run ní total submission ẹ sọ mí tẹ̀lé ayé fọlọ́ níbi ó débi agbára èèyàn ká máa fi Allah. لكنما الأرزاق ẹlẹ́ẹ̀kẹta o حظ وقسمة tí ó jẹ́ lálàáfíà ìwọ náà tó tó ọjà tó yẹ dẹ́nu ọ̀nà má ṣe pọ́ńdòdò alága ògbọ́ pọ́ńdòdò náà lọ́jọ́ wọn ṣàṣìwọ̀ náà gbogbo tó lọ display rẹ̀ báyìí ọwọ́ ẹgbẹ́ téèpù sí láàrin owó dé ọwọ́ ń jó ọwọ́ rẹ̀ bíbí kúlú sọ ó fi àgbákò kàn ọ́ ọwọ́ ń blé èdò láyé rẹ̀ mọ́ ayé ọba ayé àwọn èèyàn àmì abìlí ayé sí kẹ̀kẹ́ nkẹ̀ ọ̀ọ́sì àgbákò. bíbí kì í ìsọ̀tọ̀ tí ọ lẹ́gbẹ̀ẹ́ mo ò bá nẹ́jà látàárọ̀ dalẹ́ wọ́n gbé tiẹ̀ sí gbàngbàng láyò àwọn òmùgbé mi ń gbàwọn ẹnì kọ̀ọ̀kan ikùn rẹ̀ òsì tó yóò wọ́n fàyà fún ọ. ẹ̀yin tí ẹ wà níbi tí ẹ ní lárí lówó ní ẹ máa yẹ ara yín ẹ má ọ̀tí àwọn tí ò ní mọ́ gbogbo aṣọ ni mo ní láyé mo ní aṣọ táníkà kúrakúra tí ìbá ń láàrin àwọn tí ò jọ mí mo ní wò láàrin wọn wọ́n bá sinmi gbẹ́rẹ́ òsì. téèyàn náà bá sì wá ní wá èmi jẹ lójú àlejò òní yé sádùúrú ẹ tí èjẹ nìyí wọn bá sọ wọn olú ẹdẹ tí wọn lọ jẹ lé wọn ọjọ́ kótó lọ sí bá a ṣe fi kí mú ẹrẹ lọ fi síbí lọ fi fọọkù mú 5 alive 20 alive 70 ìgbín yóò wá fọdẹ ẹrẹ pé tó mo sì yàn fún mi ní 5,000 ní òsì tí ẹ bá ń jẹ nìyí ní kàṣí olóòrùn yóò fọ̀rọ̀ rẹ wẹ́lọ̀. gbogbo aláwọ̀ báyà bá ń jẹ nǹkan mí lójú olóṣùkò lórúkú àti ọ̀pẹ́sì ara wa àti sọ̀pẹ́sì ara wa yóò wà nínú owó dé ó dé ní aago mẹ́jọ ó bá fi kẹ́sẹ̀tì sí ní bá ń jó nígbà tó lè sọ lọ́fà ìwọlọ́dé orí ọ̀kẹ́ tó ń gbọ́ ní owó dé tàbí bàbá tó lọ kí n lẹ kì í gbọ́ láàárọ̀ kùtùkùtù ìkànnì àádọ́ta àdìgbà ní mímí bí wòlé adé orí ọ̀kẹ́ ọ̀dà wọ́n fà kékeré ta ọ́ lẹ́yìn ọ̀kẹ́. ولكنما الأرزاق حظ وقسمة. ìgbà tí wọ́n jáde orí ọ̀kẹ́ kí ló fẹ́ kọ́ kí n lè lọ ṣe ọ̀kẹ́ sáré jòkó. ọ̀kẹ́ ló jòkó yìí ọ̀kẹ́ sáré yìí. ìwọ ọmọ kékèké ẹ̀yẹ ọmọ kékèké àṣà bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà ń wọjà fún bí wọ́n bá ní igbá mọ́ tí wọ́n lè tà wọ́n ní kòkòkò lábẹ́ aṣọ. tí wọ́n fi bá máa wí kòkòkò sẹ́yìn ní ojú rí ẹ̀yin ìpẹ́rẹ̀ tẹ́ ìtajà lówó lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ tí ń dówó ní ẹ̀jẹ̀ lọ́jọ́ kó jẹ́ bí yàrá dẹ̀wò yóò lọ sí. tí ìbáṣọ́lọ́ tó sànù yẹn yóò tó kó jẹ́ wọ́n kílọ̀sì lówó dé tán ìwọ́n sì gbé ọkọ̀ ńlá wá mọ́ọ̀mì ẹ̀ wọlé ọ̀já wọn nílé wọn wọn máa tàdàdúrà fún ọ wọ́n lọ ní pọ́pá ẹ̀jẹ̀ kásẹ̀ lọ́nà kọ́ lè ké yín máa lọ táyà mẹ́ta lọ gbèdéle wọ́n kọ́kọ́ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí láti fi ta ọ̀nà. wọ́n ní gbọ́dọ̀ náà wọlé àti wíńdò ọkùnrin ẹ̀dìgẹ̀ lára àgànná ni adé àwátọ́ orí fún lọ́sàn-án ni pẹ̀lú ìwòsàn yóò wà bí àgbọ̀nrín ọ̀tún máa ké ẹni tó sùn tí ò ní gbọ́ pẹ̀lú pé rescue rẹ̀ tí ó ti bàjẹ́ kí lè tó mọ́. wọ́n á sì mílíọ̀nù nínú ìjòkó jẹ́ ẹ̀yìn ọmọ wẹ́rẹ́ tẹ́ wà nínú owó dé làbùlà yín ti pọ̀ jù ẹ̀yin rálẹ̀ fún yín lọ́wọ́ tẹ́ fi establish ara yín ẹ̀wọ́n á bọ̀ ìyá kẹ̀kẹ́ wọn ò múra ṣiṣẹ́ náà tí wọ́n sì jẹ́ mẹ́kùn mẹ́rin lára wọn mọ́tà ti di wájú apádà ẹ̀yin ní nǹkan bíi tẹ́ fi kún ni dábìlì òjèlè ká máa lọlé. ولكنما الأرزاق حظ وقسمة بملك مليك لا بحيلة طالب. ìwé kìlọ̀ ń wà ní ìsìn. ولو kẹtọ ọkọ síbi ní òsínbì báyọ̀pọ̀ yìí wá. كانت الدنيا جديدة تنال بفطنة. sẹ́ẹ̀tì ó gbà wọ́ọ̀dù ni. báwo wo ni òsínbì aráwọ̀dù tẹ̀lé gbó lọ́wọ́ lásán.
gbogbo náà ti ẹ̀dá ni wọ́n náà tí ó kọ́ gba àwọ̀ ṣé mo ní ọ sọ jáde wọ́n tó ṣe kiri yẹn fún ẹbí títí òní ó ti tẹ́ lára rẹ kọ́ bó o lọ. wà fún mi ọmọ orí